Assalamu alaikum. Ọ̀rọ̀ mi lé ní ó ń ṣe ọ̀rọ̀ tó pọ̀ just for advice and pé ká bẹ̀ àwọn tó bá yẹ ká bẹ̀. Kò ń ṣe àwọn tẹ́rù pa fẹ́ bẹ̀ yẹn o. Ọlọ́run ní jẹ́ ká rọ́rùn tá máa fi bẹ àwọn ọ̀tá Islam bí irú lọ́ba níkà àti Jami. Torí ẹni bá ti ń ṣépè fọmọ ọlọ́mọ a gbọ́dọ̀ sọ pé a fẹ́ bẹ̀rù, kódà èmi àti wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Àmọ́ ọ̀rọ̀ mi dá lórí bàbá wa imam gbogbo ìlú Ogbomọṣọ. Torí arákùnrin kan pè mí, ó wá ní ó ṣàkọ́kọ́ bú mi, ó sọ̀rọ̀, mò ń wò ó true message ni o. Later on mo wá ṣàlàyé àwọn kọ̀ọ̀kan fún bàbá náà. Bàbá wa ní you are a really good Muslim now. Wọ́n wá pè mí direct, àwa sọ̀rọ̀. Wọ́n wá ní tó ń bí àwọn nù ni pé ìmáàmù ń bú kábíyèsí, ó yẹ kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ náà. Wọ́n bú kábíyèsí, mo ní kíní yẹn ò ń ṣe pé well bóyá ní kálukú ṣe ń gbọ́ ọ̀rọ̀ ọ̀tọ̀ ni. Ẹlòmíì lè gbọ́ sí pé èébú but àwọn ò rí sí èébú. Mo wá ṣàlàyé bí situation yẹn ṣe lọ, bí sìn yẹn ṣe lọ. Bàbá yẹn wá ní ohun tó ń bí àwọn pé àwọn láìkí bàbá wa ìmáàmù gan, pé ohun tó ń bí wọn nú ni kán bú ọba, wọ́n ṣe kéde kan. Mo sá bẹ̀ wọ́n, mo sọ̀rọ̀, mo adẹjọ́ sọ̀rọ̀, wọ́n sọ̀rọ̀ gidi fún mi. Alhamdulillah, Ọlọ́run ò ní jẹ́ kí a tẹ́. Bàbá wa ìmáàmù wọ́n ní ìdílé kọ́ mi khadimu, ẹ̀yin lẹ sọ fún wa bẹ́ẹ̀ sà. Ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́run tànábì Muhammad. Lóòótọ́ ẹ ti bẹ bàbá kábíyèsí tí gbogbo ayé sì rí, kódà àwọn ọlọ́tẹ̀ yìí náà ni wọ́n gbé. Kódà ìkan wà nú àwọn bàbá yẹn tí já sí pé mi ìfẹ́ sọ̀rọ̀, mi ìfẹ́ mẹ́nu bà bàbá yẹn rárá, mi ìfẹ́ mẹ́nu bà wọn, ó ní rísìn. Bàbá yẹn wá tún fi ń ṣàwẹ́wà ní inú jíjọ jímọ̀ tó lọ pé ó dọ̀bálẹ̀ fọ́ba, ó dọ̀bálẹ̀ ṣe. Nígbà tó ń dọ̀bálẹ̀ fọ́ba yẹn kí ló ní mínì? Ẹ̀yin gangan lẹ̀ ń dá wàhálà lẹ̀. Now gbogbo ayé lórí pé bàbá wa ìmáàmù ti bẹ bàbá wa kábíyèsí, àmọ́ bàbá wa ìmáàmù Ọlọ́run ò ní bá ti ń jẹ́ kó tó tún ṣe, ẹ̀ sì ní tẹ́ lọ́wọ́ wọn tí wọ́n fẹ́ yín. Màá fẹ́ kẹ́ jọ nítorí tọ́lọ́run tànábì Muhammad. Bàbá mi lẹ jẹ́, àáfàá mi ni yín, mẹ́ńtọ̀ mi ni yín, ẹ̀yin lẹ kọ́ mi ń kéwú, ẹ̀yin lẹ kọ́ mi ń wèé. Kódà ẹ wà nínú ẹni tó jẹ́ káwa yìí lè lọ sí skul. Torí jẹ́ báyìí exam kò sẹ́ni tó máa ní òun ṣàǹfààní bẹ̀ lábẹ́kúta, tó yẹ káwọn ará Ògbómọ̀ṣọ́ kan gbárùkù tí yàn ọmọ tẹ́ ẹ gbé wá fún wọn. Bí bàbá wa kábíyèsí ṣe gbé nǹkan wá náwọn nǹkan tó dáa, òun náà ni bàbá wa ìmáàmù náà gbé àwọn nǹkan tó dáa wá fáwọn àfáà lórí Ògbómọ̀ṣọ́. Àmọ́ torí wípé ojú dúdú kò jẹ́ kí wọ́n ríran rí tó ń ṣẹlẹ̀. So bàbá wa ìmáàmù Ọlọ́run ní jó bàjẹ́ fún yín sà. Màá fẹ́ kẹ́ jọ nítorí tọ́lọ́run tànábì Muhammad. Ẹ máa ṣọ́ ohun tẹ́ ẹ fẹ́ sọ. Mi ìfẹ́ kẹ́ máa sọ̀rọ̀ débi pé wọ́n máa wá gé ọ̀rọ̀ yín mọ́, torí nísìnyí àwa náà ti takú tì wọ́n lọ́rùn. Gbogbo ẹni tó bá fẹ́ ní òun fẹ́ gé ọ̀rọ̀ yín ní ohun tí ẹ mí nǹkan máa sọ pé wọ́n mí nìyẹn, àfẹ́ takú wọn tòde kọ́ máa lọ gé, àwa fẹ́ bá wọn fà á. Àmọ́ ẹ má jẹ́ kí wọ́n máa rí kókó kan gé mọ́ nínú ọ̀rọ̀ yín. Tó bá fẹ́ gé kọ́ gé yìí tó dá ń bẹ̀. Ìtẹ́ ṣe lọ ìyá mo dúpẹ́ púpọ̀ torí mo rí i pé dáadáa ni ó débẹ̀. Ẹ sì sọ látòkè délẹ̀, sórí yẹn sì dùn létí, ẹ gbé wọn rí nǹkan kan mú bẹ̀. Bẹ́ẹ̀ ni mo ṣe fẹ́ kẹ́ máa ṣe lọ bàbá. Bàbá wa ìmáàmù kò ní bàjẹ́ fún yín, ẹ ní jábọ́ o, Ọlọ́run sì ní jẹ́ ṣubú. La ilaha illallah. Gbogbo ohun tẹ́ ẹ ń fẹ́ lọ́lọ́run á ṣe fún yín. Àárín yẹn àti ọba bàbá wa ọba ìdùnnú, bàbá olóríire, ọba Gánjì Àfọlábí Orúmọ gẹ̀gẹ̀, àárín yín ò ní dàrú lágbára Ọlọ́run. Ọlọ́run á bá mi tò ó fún yín, kò ní bàjẹ́. Ẹ wo bàbá Gánjì Àfọlábí, ẹ rí i pé pírójẹ́tì táwọn náà ń ṣe lọ́wọ́. Ẹ̀yin ará Ògbómọ̀ṣọ́, kí ló dé tẹ́ fẹ́ fi ọ̀tẹ̀ bà nǹkan jẹ́? Kí ló dé tẹ́ fẹ́ fi ọ̀tẹ̀ dà nǹkan rú? Àwọn bàbá wa méjèèjì yìí gbé wọn dáadáa wá fún yín nílùú yìí ni. Ẹ rí i pé jókà lọ́lọ́run fi ṣe fún yín, Ọlọ́run kẹ́ yín lù yẹn. Ẹ sì fẹ́ bà ìkẹ́ Ọlọ́run jẹ́ mọ́ra yín lára. Ẹ sì fẹ́ àwọn ọlọ́ba níkà
Jamiu kí ló dé tẹ́ jẹ́ ọ̀tá Islam àtàwọn bàbá tó kù yẹn ṣé nítorí tẹ́ fẹ́ jẹ láàfin ṣé nítorí owó tó fẹ́ máa fún yín ní every Friday lẹ́ṣẹ̀ nítorí ẹ̀ lẹ́ṣẹ̀ fẹ́ ba ìlú jẹ́ mọ́ wọn lórí. ẹ wo tí ọba wa yẹn ń ṣe lọ́wọ́ wọ́n ń ṣe good projects wọ́n ń ṣomi lọ́wọ́ nínú ìlú bẹ́ẹ̀ náà ni wọ́n ti ń kun stadium wa. ẹ wo project tí wọ́n ń ṣe lọ́wọ́ wọ́n tún fẹ́ tún àfiṣe wọ́n fẹ́ kọ́ ní tìgbàlódé. ẹ wo mọ́ọ̀mù náà ìmọ̀ọ̀mù wò pé mọ́sálásí yìí bó ti rí yìí ò dáa wọ́n fẹ́ kọ́ ní tìgbàlódé torí pé ẹ̀yin tẹ́ wà ńbẹ̀ tẹ́lẹ̀ ṣe lẹ̀ ń kówó jẹ. ìjọ òní mọ́ọ̀mù débẹ̀ ọ̀sẹ̀ máa celebrate 3 years ni ẹ wo mọ́ọ̀mù yẹn ẹ wo mọ́sálásí yẹn. ẹ̀yin bàbá yẹn ẹ wá ṣàgbádá gẹ́rẹ́jẹ́ torí tẹ́ fẹ́ jẹ láàfin ẹ sì ń bá gbogbo ẹ̀ jẹ́ abẹ́mọ̀ yìí pé bẹ́ẹ̀ ti ń dàárín ìmọ̀ọ̀mù àtọ̀gbàrú ìlú lẹ̀ ń dàrú. ẹ wo àwọn kìrìsìtẹ́nì ṣé wọ́n bá wa ṣe wàhálà báyìí ni ẹ wá ń sọ wípé à ń sọ̀rọ̀ sọ́wọn bàbá kan àwọn bàbá tó bá yẹ ká sọ̀rọ̀ sí wọn torí wọn ò fẹ́ kí development ó wá sílùú. bàbá wa bá Gánjì Àfọlábí Ọlọ́run níjó burú fún yín o gbogbo wa náà láti rí i pé ìmọ̀ọ̀mù ti bẹ̀yìn ẹ̀yin náà lẹ máa ń sọ fún wa lórí ọ́tà tẹ́ bá ń ṣe sámà lára ohun tẹ́ ẹ máa ń sọ fún wa ní pé bàbá wa ti ń bẹ ní ọ̀run kí á bọ̀wọ̀ fún orúkọ rẹ kí ìjọba rẹ dé ìfẹ́ tirẹ̀ ní ká ṣe ní ayé bí wọ́n ti ń ṣe ní ọ̀run fún wa lóúnjẹ òòjọ́ wa lónìí dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti ṣe ń dáríjì àwọn tó ṣẹ̀ wá. bàbá wa kábíyèsí ọba Gánjì Àfọlábí Orúmọgẹ̀gẹ̀ kábíyèsí o Ọlọ́run níjó burú fún yín ẹ ní mọ̀ṣì lágbára Ọlọ́run. bàbá wa ìmọ̀ọ̀mù ti bẹ̀yìn mo fẹ́ kẹ́ ẹ ṣàforíjì fún wọn gbogbo tóun kan lè ṣe mi ì tó bẹ̀yìn bàbá mi ò tó mi ìdí yín kódà mi ì tó àwọn ọmọ yín àmọ́ mo ń fi Ọlọ́run tẹ́yìn méjèèjì jọ gbé dání mo fi bẹ̀yìn. ẹ rí i pé Jesus Christ nígbà tí wọ́n kàn mọ́ igi ẹ wo bí ìyà tí wọ́n fi jẹ Jesus Christ tó Ọlọ́run ò jẹ́ kí ìyà ó jẹ yín wọ́n kàn mọ́gi wọ́n fi ìyà jẹ wọ́n parọ́ mọ́ wọ́n ṣe gbogbo ẹ̀ fún. despite that nígbà tí wọ́n kan Jésù mọ́gi ẹgbọ́n tó sọ ó ní bàbá dáríjì wọ́n torí wọn mọ ohun tí wọ́n ṣe. bàbá wa kábíyèsí ọba Gánjì Orúmọgẹ̀gẹ̀ ẹ jẹ́ àgbà yìí pé ẹni yìí àbúrò mi ni ẹ ṣàforíjì fún wọn ẹ rí i pé tẹ ẹ bá dáríjì ìmọ̀ọ̀mù lénìí ẹ rí i pé gbogbo àwọn ẹlátẹnujẹ wọn ò ní sọ̀rọ̀ mọ́ gbogbo ó bú ọba ó ṣe gbá fọba wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe ìtọ́jú bẹ́ẹ̀ lọ fún Jesus Christ padà dáríjì wọ́n ni tẹ bá ní wẹ́ẹ́ ní o gbogbo tó sọ yẹn mo gbọ́ agbọ́gbọ́ tí nùkú sí téèyàn kan fẹ́ ṣe. so bàbá wa méjèèjì yìí good plan ni wọ́n ní wá fún Ògbómọ̀ṣọ́ ẹ rí i pé nígbà táwọn méjèèjì ti débẹ̀ lẹ́tì mọ̀ pé àmì kan ló wọ̀ ní ìlú àwọn èṣù inú ìlú làwọn Nọ́balẹ́kà làwọn Jamiu àtàwọn orú wọn bẹ́ẹ̀ àtọ́ jẹ́ èṣù nínú ìlú tí wọ́n fẹ́ àtàwọn bàbá kan tó fẹ́ da ìlú rú nìyẹn. bàbá rọ́bà Ọlọ́run níjó burú fún yín pẹ̀lú ògo tọlọ́run ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jẹ́ kí àlàáfíà ó jọba bàbá wa kábíyèsí ọba wa Gánjì Àfọlábí Orúmọgẹ̀gẹ̀ kẹta ẹ ní kú o kò sí ohun tó máa ṣe yín Ọlọ́run àtẹ̀wọ́lá ayé àdúrà tá à ń ṣe lójúmọ́ fún yín. ẹgbọ́n orin tí bàbá wa ìmọ̀ọ́mù kọ wọ́n ní ọba tí a wí ọba wa ti dé bonílé pọ́n wọn lé aníládá bálejò pọ́n wọn lé ànírọ̀rùn àwa tá à ń pọ́n balẹ̀ ká má ṣòfò ọmọ. ẹ wo orin tí bàbá wa ìmọ̀ọ́mù kọ tó fún yín tó dá tó báyìí àwọn ọ̀tá kan sì fẹ́ dà àárín yìí o bàbá wa kábíyèsí kò ní burú fún yín bàbá wa kábíyèsí ẹ̀ ní tẹ́ bàbá wa kábíyèsí ẹ̀ ní jábọ́ bàbá wa Sheikh Dr. Toliat Yunus Ayélára second ẹ̀ ní mòṣì ẹ̀yin bàbá yìí àmì lẹ́gẹ́ nínú ìlú yẹn wọn ọkọ mọ ní o àmì ńlá lẹ́yìn méjèèjì tó yẹ kí àwọn olóye wòye sí pé àmì ńlá méjì wọnú ìlú yìí. ẹni mélòó ló ń gbọ́ orúkọ Ògbómọ̀ṣọ́ tó báyìí tẹ́lẹ̀
gbogbo èèyàn kàn mọ̀ pé Ògbómọ̀ṣọ́ wà tí ìbá ń ṣe pé ẹ̀jẹ̀ àmì àwọn èṣù tó mọ̀ pé ìmọ́lẹ̀ wọnú ìlú, ìmọ́lẹ̀ méjì ló wọnú ìlú o, la ilaha illallah Jesus Christ ìmọ́lẹ̀ méjì ló wọnú ìlú. Bàbá wa ọba wọn jẹ́ pásítọ̀, ẹ rí bẹ́ẹ̀ ìmọ́lẹ̀ ńlá ni. Ẹ wo bí ebiye powerful prayer tí wọ́n ti ní, ẹ wo iye àwẹ̀ tí wọ́n ti gbà. Wọ́n wá gbé gbogbo jàlálà yẹn wọ́n gbé wá sínú ìlú. Ẹ wo bàbá wa imam Sheikh Dr. Tọ́lẹ̀ àti Yunus, ẹ wo iye àwẹ̀ tí wọ́n gbà, ẹ wo iye àdúrà tí wọ́n ti ṣe. Wọ́n wá gbé ìmọ́lẹ̀ yẹn wá sínú ìlú Ògbómọ̀ṣọ́. Ẹ rí pé ìmọ́lẹ̀ ńlá lẹ́yìn méjèèjì tí ò gbọdọ̀ sí jà ń bẹ̀ rárá. Máa fẹ́ kẹ́ jọ bàbá wa méjèèjì yìí, ẹ jẹ́ àjọ fi ègún òtòlótó. Àwọn ẹni yìí wọn ò fẹ́ kẹ́ láṣeyọrí ni o. Wàláhì tàláhì súnmọ́bílà àti àwọn tí wọ́n ń parọ́ pé ìmáàmù bú yín o, ìmáàmù bú, àwọn kan náà ni wọ́n tún máa lọ gbé yí pé ìmáàmù ọba bú yín o, ọba sọ̀rọ̀ láàfin, lẹ́ẹ̀fì mọ̀ yí pé wọ́n ní wọ́n pé olórí ibú ẹ̀dá ló pọ̀ nù wọn. Ẹ má gbọ́ pé lágbájá sọ pé mọ́, ẹ̀yin ẹ fi wọ́n lẹ̀ kán máa ṣe fídíò wọn lọ. Tá a bọ́ sórí inú ìpínyà a bọ́ sí kíláàsì, aṣàgbádá gẹrẹjẹ, irùngbọ̀n yán wọ́n, aṣẹnu wọ́yọ̀wọ́yọ̀, a máa sọ̀rọ̀ tí ò da, a máa wá parọ́ pé ìmáàmù ló sọ bẹ́ẹ̀. Ìmí a máa ní a wá lọ gé ibi tí ìmáàmù ti sọ̀rọ̀. Meanwhile ihun tí ìmáàmù ń sọ wọn ò ní jẹ́ kí àlàyé ẹ̀ kó lọ síwájú. Torí ẹ̀ bàbá wa Sheikh Dr. Tọ́lẹ̀ àti Yunus Ayélára second, bàbá mi lẹ jẹ́, bàbá mi lẹ ń ṣe, mo fi títóbi Ọlọ́run bẹ̀ yín, ẹ fi àwọn wèrè yìí sílẹ̀, ẹ má sọ̀rọ̀ kankan mọ́ débi pé wọ́n fi gé ọ̀rọ̀ yìí máa lọ gbé síwájú ọba. Bàbá wa kábíyèsí Orúmọgẹ̀gẹ̀, bàbá wa ọba Ghandi Àfọlábí, Ọlọ́run níjó burú fún yín. Ẹ̀yin náà ẹ jọ nítorí tọlọ́mí tó yín gbà nímọ̀ràn, tó rẹ̀yìn ló yẹ kẹ́ gbà wá mọ̀ràn, àmọ́ ẹ má jẹ́ kí wọ́n máa gbé nǹkan kan wá síwájú yín mọ́ pé ìmáàmù bú yín ni. Ìmáàmù ò bú yín sà. Ẹ gbà yí pé Ọlọ́run ló fẹ́ dára, kẹ́sì gbà fọ́lọ́run bẹ́ẹ̀, gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí máa ń sọ fún wa pé bàbá dáríjì wọ́n torí wọn ò mọ ohun tí wọ́n ń ṣe. Ẹ̀yin lẹ́ ń kọ́ wa bẹ́ẹ̀ yẹn sá o, torí Baptist primary school lèmi lọ, àná ẹ̀dẹ̀ kọ́ wa náwọn ẹ̀kọ́ tó pọ̀. Bàbá dáríjì wọ́n torí wọn ò mọ ohun tí wọ́n ń ṣe. Ẹ wá gbà yí pé Ọlọ́run ló ń dára, ó kàn fẹ́ tàn mọ́lẹ̀ yín méjèèjì ni, ayé sì ti mọ̀ yín, ẹ̀ ní parí láéláé lọ́gbàrá Ọlọ́run. Ṣé gbogbo àwọn ọlọ́tẹ̀ yẹn àwọn lójú máa padà tì? Ọlọ́run ò ní dójú àdúrà tì yín bàbá wa kábíyèsí, Ọlọ́run ò ní dójú àdúrà tì yín bàbá wa ìdìmọ́, gbogbo ẹ̀yin bàbá wa méjì ẹ̀ ní mùsì láéláé, Ọlọ́run sì ní jẹ ìjìyà, ayé ò ní jẹ yín, ọlọ́láhìláhìlálà, Ọlọ́run ò ní dójú àdúrà tì yín. Àdúrà méjì ni máa ṣe, màá ṣe kan fún bàbá wa ọba, màá sì ṣe kan fún bàbá wa imam. Àkọ́kọ́ tí mo fẹ́ ṣe fún bàbá wa ọba ni pé bàbá wa Ghandi Àfọlábí Orúmọgẹ̀gẹ̀ ẹlẹ́nkẹta, lọ́lá Ọlọ́run ẹ ò ní mọ̀ nira. Bàbá wa Ghandi Àfọlábí Orúmọgẹ̀gẹ̀ ẹlẹ́nkẹta, ẹ ò ní mọ̀ nira lọ́lá Ọlọ́run. Gbogbo ọ̀tá yín ló máa ṣubú, ẹni bá ń ro bí ro iṣẹ́ ọwọ́ yìí, Ọlọ́run dójú tì wọ́n, àmín. Bàbá wa Ghandi Àfọlábí Orúmọgẹ̀gẹ̀ ẹlẹ́nkẹta, ẹ ò ní mọ̀ nira lọ́lá Ọlọ́run. Ọlọ́run má ṣe tó rí bẹ̀ fún yín. Bàbá imam, ohun tí máa kọ fún ẹ̀yin náà ní pé bàbá wa ìmáàmù Ògbómọ̀ṣọ́ Ayélára ẹlẹ́nkejì, lọ́lá Ọlọ́run ẹ ò ní mọ̀ nira. Bàbá wa ìmáàmù Ògbómọ̀ṣọ́ Ayélára ẹlẹ́nkejì, lọ́lá Ọlọ́run ẹ ò ní mọ̀ nira. Ẹni bá ní ẹkú lómi àkú, ẹni bá ní ẹ̀rùn lómi àrùn, láṣẹ Ọlọ́run ẹ ò ní mọ̀ nira. Ọlọ́run má ṣe ìjọ orí bẹ̀fẹ̀ yìí bàbá yìí. Bí a kì bismillahir rahmanir rahim, bismillahir káfí,
bisimilayi shafi bisimilayi muhafi bisimilayi lẹ́dí láyé adúgbò mọ́sùmí ṣe fún agidi wàlá fi sàmì wàwá sẹ́ni ọ̀làlì nọ́sìrò mi nàláì wà fàtí ọkọ̀ ìbò wà bá ṣe mú mi ní wàlá hawal wàlá akiri wà sọ èrò wàlá bàtìnù wà wàlá àkúlì ṣe yín kọ́dìrì já anásìrò láwà lè fàtì wọ̀rọ̀ ìta anásìrò kúrò náà fìdí ńlá fún wájà fásà bíbí àmdùrọ̀ bíkà wàstẹ̀kìfìrù ìnáwó kánà tàwàbà bisimilayi rahmani rahim. Bàbá wa ti ń bẹ ní ọ̀run, kí á bọ̀wọ̀ fún orúkọ rẹ, kí ìjọba rẹ dé. Ìfẹ́ tirẹ̀ ní ká ṣe ní ayé bí wọ́n ti ń ṣe ní ọ̀run. Fún wa lóúnjẹ òòjọ́ wa lónìí, dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti ṣe ń dáríjì àwọn tó ṣẹ̀ wá. Má fà wá sínú ìdánwò, gbà wá lọ́wọ́ bìlísì, torí ìjọba ń tẹ̀rẹ, agbára ń tẹ̀rẹ, ògo ní tirẹ̀ láéláé. Àmín. Ọlọ́run, ẹ̀yin bàbá méjèèjì kò ní bàjẹ́ fún gbogbo ẹ̀yin fáǹsì ń wá, gbogbo ẹ̀yin fáǹsì bàbá wa imam, gbogbo ẹ̀yin fáǹsì bàbá wa ọba, ẹja ṣera wa lọ́kàn, ẹja ṣera wa lọ́kàn kí ìlú ó lè ní lọ síwájú, k'Ógbómọ̀ṣọ́ ó lè ní lọ síwájú. Gbogbo àwọn ọlọ́tẹ̀ yìí ẹ fi wọ́n lẹ̀, wọ́n máa tó kàbùkù. Ọlọ́run ò ní jẹ́ ẹ tẹ́ subhana rabbika